ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ní ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. Ó yá o. Ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ni pọ̀nkan dé dúró. Farabalẹ̀ máa wò ó. Yorùbá Gidi TV. Ìkànnì rẹ ni o. Ó yá subscribe, like ẹ, ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. Máa wò ìṣó. Kékeré ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi ó máa lọ, ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi. Mo ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi, Yorùbá TV, Yorùbá Gidi. Ibi tá a lè wò, tá a lè máa ṣà, tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣé o. Mo láyọ̀ láti kí yín kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti ń láǹfààní láti máa rí wa wò níkànnì yìí Yorùbá Gidi tẹlifíṣàn, níbi tá a ti ń fún yín láwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tí à ń fi ojú yín tó, bẹ́ẹ̀ náà là ń fi etí yín gbọ́ kí àwùjọ wa lè ní ìtẹ̀síwájú eléyìí tí a fẹ́. Náà ni a ṣe ń ṣe gbogbo èyí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, ìṣọ̀kan Yorùbá, ìtẹ̀síwájú Yorùbá tó fi mọ́ òmìnira Yorùbá nítòótọ́ tẹ́ sì ń ṣe tọkàntọkàn dípò fífẹnu lásán ṣe é. Ẹ ṣeun gan ni o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí i. Ẹ jẹ́ á ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́ gbòbí ẹni owó ẹ̀kún lórí ohun tá a ṣe táyé fi ń dúró kunkun. Ẹ jẹ́ á mú báyìí ná. Ẹ jẹ́ n ti bí ìbẹ̀rẹ̀. Sultan wọn ní Òkè Ọya lọ́hùn sọ̀rọ̀. N tó sọ Sultan Abubakar, n tó sọ ẹ láǹfààní àti máa wò lójú wòran yín. Ó ní kó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí kó ń fọ̀ kó funfun kó lè yá àwọn èèyàn. Ó ní Ọlọ́run dìídì dá àwọn ará Òkè Ọya lọ́hùn tó ń pera wọn ní àwọn Fúlàní wọ̀nyí, Haúsá Fúlàní, Ọlọ́run dìídì dá àwọn gẹ́gẹ́ bí ẹranko ní pẹ̀lú ọpọlọ ẹranko. Ó ní ìdí sì nìyẹn tó fi jẹ́ pé ṣe làwọn máa ń ronú bíi màálùú tọ́. Ó ní kódà tó fi mú nǹkan fúnra òun. Kódà èmi ò wá bí láti wá bú ẹ̀yà èyíkéyìí bí tí wò mọ́, ṣùgbọ́n mo wá bí láti wá fún yín ní àwọn ìròyìn. Sultan Abubakar ń ló sọ bẹ́ẹ̀. Abájọ tí ìṣẹ̀lẹ̀ kan tó fi ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó lẹ́nu àìpẹ́ yìí lórí 100 naira. Nítorí 100 naira àwọn Haúsá kan tí wọ́n ń ṣe ọ̀kadà wọ́n sì pa ọkùnrin kan tó ń ṣiṣẹ́ ní àwọn tó ń ṣiṣẹ́ entertainment ẹni. Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n ṣekú pa á lÉkòó. Ó dùn wá gan-an ni bí eléyìí ṣe ṣẹlẹ̀ tí wọ́n pa ọkùnrin yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ṣe nǹkan kan. Sanwo sọ̀rọ̀ síta. Bẹ́ẹ̀ sì rèé àwọn ọlọ́kadà yìí, àwọn tí wọ́n ń gbé wa lọ́kadà lọ́tùn lósì, kódà kì í ṣe lÉkòó nìkan, káàkiri ilẹ̀ Yorùbá wọ̀nyí bẹ́ẹ̀ bá wò wọ́n, bẹ́ẹ̀ bá rí ọlọ́kadà 10, 8 tàbí 9 nínú wọn ó jẹ́ Haúsá Fúlàní. Gbogbo inú igbó wa pátá, gbogbo àdúgbò wa pátá, gbogbo inú ìlú wa pátá ni wọ́n mọ̀ jù wá lọ. Pẹ̀lú eléyìí tó wá ṣẹlẹ̀ yìí, bí a bá ń fààyè gbà lọ bẹ́ẹ̀, ewu ń bẹ lóko Alóńgẹ́. Ká má sì wá parọ́ tanra wa jẹ. Tá a bá ní ká sọ ní tòótọ́ tààràtà, kò sí nǹkan ohun tó dàbí àlàáfíà láyé. Kò sí nǹkan ohun tó dàbí kéèyàn ó ní ìfọ̀kànbalẹ̀ dípò kéèyàn wà ní inú fu àyàfu. Àlàáfíà ló lè mú kí gbogbo nǹkan ó ṣeé ṣe. Àlàáfíà ló lè mú ìtẹ̀síwájú wá. Àlàáfíà ló lè mú kí èèyàn ó ní ìbàlẹ̀ ọkàn. Àlàáfíà ló lè mú ká máa gbé nǹkan tó dáa ṣe nílùú wa. Àìsí àlàáfíà tó gúnmọ́ ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sá kúrò lórílẹ̀‐èdè yìí kí wọ́n sá. Nígbà míì tí n bá ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa tó ń wò wá, tí wọ́n ti Amẹ́ríkà wò wá, tí wọ́n ti France wò wá, tí wọ́n ti UK wò wá, tí a bá jọ ń sọ̀rọ̀ lórí fóònù tán bá pè mí lẹ́yìn ètò, ẹlòmíà máa sọ pé òun ò tiẹ̀ ṣe pinnu láti padà wá Nàìjíríà mọ́ láyé òun. Ẹ má sọ bẹ́ẹ̀.
wọ́n nítorí wípé ilé bàbá ọmọ ń bọmọ lẹ́rù, àìsí àlàáfíà ń bẹ̀ wà lára ẹ̀. Wọ́n ju bọ́ǹbù láti fọ́ ọkọ̀ ojú irin lónìí lọ́n jíyàn kó. Ṣé àpò lọ́jọ́ Tuesday ó níye bọ́ǹbù tí wọ́n jù, ṣùgbọ́n ìjọba ní bọ́ǹbù kọ́, wọ́n ní wípé gas cylinder, wípé kíní bí wọ́n ń kó gáàsì sí wọn, wípé òun ló bú gbùà lójijì tó ba nǹkan jẹ́. Wọ́n lòun ló ba nǹkan jẹ́ tó pààyàn, táwọn èèyàn farapa, tí dúkìá sọnù. Mo ṣe ń bọ̀ lórí ẹ̀mí ìdíbẹ̀, mo kàn ya gbábẹ́ lọ ni. Ohun tá à ń gbìyànjú àti ṣàlàyé ni pé àlàáfíà tá a fẹ́, àwọn kan wà nílùú yìí tí wọ́n fẹ́ kó jọba. Inú àìsí àlàáfíà yìí sì làwọn kan ni wọ́n ti ń yọ̀, tí wọ́n ti ń jẹ, tí wọ́n ti ń mu. Torí ìdí èyí ńkọ́, àfi ká máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ pàtàkì fúnra wa. Gómìnà Sanwo-Olú tìpínlẹ̀ Èkó, ó ti wá gbé àṣẹ kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pa ọkùnrin tán pa lÉkòó yẹn tán pa nípa àyà nítorí 100 naira. Ó ní òun ò fẹ́ rí ọlọ́kadà kankan láwọn ojú pópó márosẹ̀ Èkó. Ó lóun ò fẹ́ gbúròó ọlọ́kadà kankan. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí gómìnà sọ. The whole of Ikeja local government, the whole of Sule local government, the whole of Etiosa local government, the whole of mainland local government, the whole of Apapa local government, and the whole of Lagos Island local government. A total ban on this and all of the highways effective from the 1st of June. This is the first banning that we're going to be embarking on, so that others know that in a short while, either they get out or they look for something else to do. And from 1st of June, there are LCDs that are underneath them. We're going to publish them. We're going to list all of them. And so we're given the notice now, right, where you can begin to do your recce, begin to do, your strategy. From the 1st of June, please to want all of the Olokada to be completely off this major road. Let people begin to Lagos. Ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu gómìnà yẹn. Ẹ̀yin náà wá wò ó báwọn ọlọ́kadà yìí ti máa ń pọ̀ lójú títì. Àwọn tẹ́ ń wò yìí, bí ẹ bá kó 10 wọn jọ, 8 wọn Haúsá Fúlàní ni wọn o. Kò wá burú tí wọ́n bá ń wá sílùú wa wá ṣiṣẹ́. Kò burú tí wọ́n bá ń wá sílùú wa tí wọ́n ní value, tí wọ́n háàdí mọ́, tí wọ́n ní àǹfààní, tí wọ́n ń ṣe fún àwùjọ wa, kò sí tó burú mẹ́. Torí àwa náà ń lọ sáwọn ìlú bòmíì. Ọ̀pọ̀ ọmọ Yorùbá ní bẹ nílẹ̀ Haúsá, ọ̀pọ̀ ọmọ Yorùbá ní bẹ nílẹ̀ Ìgbò tó tiẹ̀ ti kọ́lé bẹ̀, ọ̀pọ̀ ọmọ Yorùbá ní bẹ ní Ghana, apọ̀ ní Cuba, ọ̀pọ̀ ọmọ Yorùbá ń bẹ lámẹ́ tó ti ra ilé síbẹ̀, ọ̀pọ̀ ọmọ Yorùbá ń bẹ ní France. Ààyè wà, òfin fààyè gbààyàn lórí ilẹ̀ ayé. Ọlọ́run ló láyé àtẹ̀kún ẹ̀, àwa èèyàn là ń pín in mọ́wọ́. Ṣùgbọ́n tó bá ti di pé ìbáṣepọ̀ kan mú ewu wá, ibẹ̀ yẹn gan la ti gbọ́dọ̀ máa kíyèsí. Ibẹ̀ yẹn gan la ti gbọ́dọ̀ máa kíyèsí. Ẹ má gbàgbé pé àwọn tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí, tí wọ́n jẹ́ àjèjì, tí wọ́n wá láti orílẹ̀-èdè míì tàbí láti ìlú míì, ìlú Haúsá nìkan kọ́ o, Mali nìkan kọ́, Chad nìkan kọ́ ni wọ́n ti wá. Àwọn ará China wà ní Nàìjíríà, àwọn ará China wà ní Nàìjíríà, India wà ní Nàìjíríà, àwọn ará Egypt wà ní Nàìjíríà o. Àwọn ọmọ Ìgbò wọ́n máa pọ̀ l'Ékòó. Ìgbò pọ̀ l'Ékòó, China pọ̀ l'Ékòó, India pọ̀ l'Ékòó. Àwọn Ìgalà wọ́n pọ̀ l'Ékòó, àwọn Ìsókó, Urhobo wọ́n wà l'Ékòó, wọ́n sì wà láwọn ilẹ̀ Yorùbá wa. Ó ṣe jẹ́ pé ẹ̀yin
ní kì í ara ẹnu yìí sìn lára ìkéèmù yín nígbà míì wọ́n ní àwọn haúsá àti yorùbá jà lẹ́kọ̀ọ́ wọ́n lè náà jà lọ́jà ibì kan wọ́n ti dáná sun lé wọ́n dáná sun mọ́tò wọ́n dáná sun ọ̀kadà wọ́n dáná sun ṣọ́ọ̀bù ó ṣe jẹ́ ìyẹn nìkan. Nbi tí mo ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ ni pé ká lè mọ̀ lórí ètò kan tí mo ṣe bí ijọ́ méjì sẹ́yìn wípé mùsùlùmí kọ́ ni ìṣòro ẹ̀sìn Islam kọ́ ni ìṣòro àwọn ẹ̀yà yìí gangan ni ìṣòro èyí tó dá ń bẹ nínú wọn o ṣùgbọ́n èyí tó burú pọ̀ ẹ wo àwọn mùsùlùmí Yorùbá wọ́n mọ̀ ṣe yẹn o ẹ wo mùsùlùmí láàrin àwọn Yorùbá kódà ọ̀pọ̀ kìrìsìtẹ́nì míì á tún máa sáré jàǹgàlà jòǹgó ló sọ lọ sọ́dọ̀ wọn nígbà tó bá ní pírọ́blẹ̀mù ayé pé kí wọ́n ràn án lọ́wọ́ láwọn àfáàfáà wọ̀nyẹn ẹ wo àwọn mùsùlùmí Yorùbá ẹ wo bí wọ́n ti ń ṣe dáadáa lọ́jọ́ iléyá wọn á pẹran lọ́jọ́ iléyá wọn ò pa ẹran wọ́n tọ́ fún kìrìsìtẹ́nì jẹ lọ́jọ́ kérésìmesì kìrìsìtẹ́nì ó ṣe chicken báyìí yóò tún fún ọmọ mùsùlùmí tún wá jẹ ńbẹ̀ ọ̀dọ̀ wọn lọ́run náà ti ń ṣe kẹ́lẹ́sìnmẹ̀sìn náà ń ṣe kẹ́lẹ́yàmẹ̀yà àwọn náà ni wọn ò járí mú mí lọ́dọ̀ wa mo gbà pé kan láti Faransé báyìí. Hello. Ẹ káàbọ̀ ẹ ti wà lórí ètò. Mo ń gbádùn ètò yìí lọ́wọ́ mo ń wò yín náà jẹ́ kí n pè yín. Ẹ mọ̀ ṣeun. Àwọn tá ń wo ibà pọ̀ lẹ́nu rẹ̀ tá ń wo ibà yẹn. Ṣe fẹ́ dá sétò yìí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ náà ni o nílùú wa. Hello. Táwọn èèyàn tí ì mọ̀ ṣe rí ilẹ̀ Yorùbá ilẹ̀ tó dáa ni ẹ̀yà tọ́lọ́run dá Yorùbá ẹ̀yà dáadáa ni Hausa Kírísítẹ̀nì fẹ́ Yorùbá nílẹ̀ Yorùbá Mùsùlùmí fẹ́ Mùsùlùmí. Ok Kírísítẹ̀nì ń fẹ́ Mùsùlùmù náà ń fẹ́ Kírísítẹ̀nì. Mo fẹ́ Kírísítẹ̀nì mi ò lè parọ́ fún yín bàbá tó bí mi lọ́mọ aláàjì ni. Bàbá tó bí yín lọ́mọ aláàjì ni. Aláàjì ni ìyá mi Kìrìsìtẹ́nì ni. So àwọn méje ìyá mi ni bàbá wa bí. Àwọn méje yẹ ọkùnrin 3 obìnrin 4. Tẹ́wárí inú àwọn méje yẹ mi ò lè parọ́ fún yín èèyàn 3 ń kírun èèyàn 4 ò kírun. Tẹ́bàdẹ̀ ń ti ọdún léyá àjọ wa lé ní àjọ wa sí papọ̀ ní àtàjẹ́ Kírísítẹ́nì tẹ́tọ́ jẹ́ Muslim àjọ sí papọ̀ ní àjọ jẹun papọ̀ ní abọ́ kan náà. Ẹjọ́ ń jẹun papọ̀ àti Kírísítẹ́nì àti Muslim ẹjọ́ ń jẹun papọ̀ nínú abọ́ kan náà. Kò sí pé ìwọ kèfèrí mọ̀ ní wọ̀. Irọ́ Muslim ni o Kírísítẹ́nì ni o àjọ jẹ́ papọ̀ náà ni because ìyá mi tó jẹ́ Kírísítẹ́nì olóṣó jẹ́ fún bàbá mi tó fi bí gbogbo wa. Ní báyìí ìjọba ìpínlẹ̀ Èkó ó ti pàṣẹ pé kí wọ́n kó ọ̀kadà kí wọ́n kó kúrò ní gbogbo àwọn ojú pópó márosẹ̀ Èkó nítorí ewu tí ń dibẹ̀ jẹyọ wá torí lẹ́nu àìpẹ́ yìí ní apá ọkùnrin kan nítorí 100 naira lẹ́kọ̀ọ́. Wọ́n blọọkù tí tẹ́lẹ̀ ni. Ẹni tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ni wípé wọ́n bínú ni nítorí ọkùnrin kan ọ̀rọ̀ pé iye báyìí lágbé ọlọ́kadà iye báyìí lágbé ọlọ́kadà ní ọlọ́kadà yìí sì pa ọlọ́kadà ọ̀hún Haúsá ni wọ́n pè é àwọn Haúsá Fúlàní ni wọ́n pè é àwọn ní àsì pọ̀jù tí wọ́n ń gbé ọlọ́kadà. Ara nǹkan tá à ń sọ nìyẹn tẹ́ẹ̀rí tí bá pé ìlú bá dáa ni kò sí bí pé ọlọ́kadà gan ń gbèrò kò tọ́kọ̀ ọ̀kadà kan kò lè ṣiṣẹ́. Tòrọ́ náà ó dáa. Ẹyẹ wo bí tí àwa yìí ti báyìí. Lórílẹ̀-èdè wo lẹ́yìn tí ń pè ìlú wo gangan lẹ́wà tẹ́ tí ń pè. France àti láti France bàrẹ̀. Láti owó live ni lórí YouTube láti France. Tẹ́ẹ̀rí mi ò lè kọ́ fún yín níbí báyìí kò sí ọ̀kadà yọ kan àtúntò ìpọ̀lẹ̀ ìwé ìbílẹ̀ ìlú mi kò sí ọ̀kadà yọ kan
kò lè sí bá pé iná kò lè sí bá pé jẹnẹrétọ̀ kò sí báyìí o. kò sí jẹnẹrétọ̀ làwa ń lò lọ́dọ̀ tí a ń bí. kò sí tẹ̀lé wọ́n tẹ̀lé bá jẹnẹrétọ̀ kò sí tẹ̀lé wọ́n tẹ̀lé bá ọ̀kadà láyé kò lè sí bá pé ẹsẹ̀ máa sọ́ọ̀gù ẹ̀ ń wá wo blọọkù ẹ̀ ń wá wo páànù ẹ̀ ń wá wo ìjọ̀só ẹ̀ ń wá wo irin ẹ̀ ń wá wo kan àwọn aládùúgbò báyìí gbogbo ẹ̀fọ́ pátá ìjọba ní ìṣe ìjọba ló ń ṣe gbogbo ẹ̀. ẹnu kẹ́ lọ kó wọlé láti má ti parí wọlé fi ẹni fẹ́ kó ọbẹ̀ yìí wọ́n lè táyì ẹgbẹ́ wà pa wọ́n lè táyì ẹgbẹ́ wà pa tó máa dán. ó dà bàbá mi láti orílẹ̀-èdè Faransé ẹ ṣeun gan tẹ́ ẹ tiẹ̀ pè wá sórí ètò yìí. ọba yẹ ṣe ní Yorùbá àti fún ọba lẹ́bì tẹ́lẹ̀bì à ń jẹ yín òbí à ń jẹ yín ọba tẹ́lẹ̀ ń pẹ́ lẹ́bì à ń jẹ yín tẹ́ bá lè pa fún yín ibi tó wáyé ìlú kọ̀ọ̀kan náà ní ọba níbi tó wáyé wọ́n ní ọba ìlú kọ̀ọ̀kan ní France bọ̀ tó yẹ kí ọjọ́ rí pé ọba lóbi à ń jẹ wọ́n dẹ̀ sírímítì ìlú kọ̀ọ̀kan dẹ̀ pa ọba kọ̀ọ̀kan tó wà bẹ́ẹ̀ kúrò wọ́n pa ọba wọn bẹ́ẹ̀rì ẹ̀ wọ́n bẹ́ẹ̀rì ọba wọn kọ̀ọ̀kan ní agbára ìjọba ìyàtọ̀ ti wà. ó dà bàbá mi láti France tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í sábà gba ìpè lórí àwọn ètò àwọn yìí mo kàn mọ́mọ́ fààyè sílẹ̀ mo ṣe pé ìpè wọn yín wọlé láti gbà pé kẹ́ ẹ lè bá wa dá sí ọ̀rọ̀ tó ń lọ. ẹ ṣeun gan ni sà. àwọn fààyè gba àwọn èèyàn láti máa pè wọlé sórí àwọn ètò wa láìpẹ́ jọjọ àmọ́ fààyè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè láìpẹ́ jọjọ àwọn fóònù nọ́mbà tá à ń fi sílẹ̀ yẹn náà ni tẹ́ ń wò lábẹ́ amóhùnmáwòrán yín yẹn òun náà ni ẹ mọ̀ láǹfààní láti máa pè wá sí ní gbogbo ìgbà tí a bá ń fi àsìkò sílẹ̀ fún ìpè àwọn èèyàn lórí àwọn ìròyìn eléyìí tí à ń bá bọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn fídíò nípa bí gbogbo iṣu ṣe kú bọ́ọ̀bẹ ti bù àwọn ọlọ́kadà wọ̀nyí ẹ mọ̀ láǹfààní àti wò lórí ìkànnì wa tí a ṣètò fún àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan eléyìí tá a pè ní Yorùbá Gidi News ẹ̀yin ẹ tẹ̀ lójú YouTube yín bẹ̀yẹn ẹ tẹ̀ lójú YouTube yín bẹ̀yẹn kàn tẹ̀ Yorùbá Gidi News ẹ láǹfààní àti máa wo àwọn fídíò tó yẹ pé ìlànà YouTube kò fún wa láàyè láti fi sórí eléyìí ẹ máa wò lórí èyí tá a ṣètò sílẹ̀ fún ìròyìn. mo ti ń bá ọ̀rọ̀ mi bọ̀ ìyẹn jẹ́ àṣẹ tí ìjọba ìpínlẹ̀ Èkó tí ó ti pa lórí ìyẹn ìjàmbá àdó olóró eléyìí tí wọ́n jù ní Kano òun náà ni ó jẹ́ wípé ó ti mú oríṣiríṣi àwọn àlàyé ọ̀rọ̀ dání àwọn kan sọ wípé àdó olóró ni ìjọba ní àdó olóró kọ́ wípé gáàsì ló bú tọ̀ àwọn èèyàn kan sọ pé ṣe ni wọ́n kàn mọ̀ọ́mọ̀ dájú sọ agbègbè tí ó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ọmọ léńjẹ ọmọ kéékèèké tó jẹ́ ọmọ sùkúù ti Christian tí wọ́n wà wípé wọ́n mọ̀ dájú sọ nítorí pé wọn kò fẹ́ káwọn èèyàn kàwé lọ́hùn-ún pé ẹ̀kọ́ òwe tó ń pè ní Western education òun ló jẹ́ ọ̀tá fáwọn òun ló jẹ́ tí inú wọn ò dùn sí nítorí pé wọ́n mọ̀ pé bójú àwọn èèyàn báyìí là ó bọ́nù torí ẹ̀ wọn ò fẹ́ kójú wọn ó là wọ́n ní bẹ́ẹ̀ yìí náà bá sì wá wo fídíò yìí dáadáa tí wọ́n fi hàn yín sìn ẹ rí wípé rìdíìmù sáìbọ̀dù chọ́ọ̀chì rìdíìmù wà ńbẹ̀ tí winners náà wà ńbẹ̀ àwọn ọmọ skul sì rèé tó jẹ́ skul ilé ẹ̀kọ́ tó jẹ́ ti kìrìsìtẹ́nì tó wà lágbègbè yẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ kíní kan mo fẹ́ kí gbogbo àwa kìrìsìtẹ́nì náà mọ̀ gbogbo àtàwa mùsùlùmí àti kìrìsìtẹ́nì kíní kan mo fẹ́ ká mọ̀ tí mo fẹ́ ká mọ̀ ni pé ká má jẹ́ kí àwọn ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ yìí kó yọrí sí ìjà ìsìn láàrin wa o tá a bá tálàáfíà bá wà ní ló rọrùn láti ṣàwọn nǹkan tó dáa o ká yàgò pátápátá fún tó lè fa pẹ́ǹtùká láàrin wa ká yàgò pátápátá fún tó lè fa pẹ́ǹtùká tó lè fa ìjà tó lè fa àwọn pààyàn ń dáná sunlé ogun ò dàbí ẹ̀kọ kò dàbí àmàlà kò dàbí ọbẹ̀ ẹ̀yọ̀ o torí ẹ̀ ń kọ́ ká ṣọ́ra gan ni ṣùgbọ́n ara àwọn ọmọ kéékèèké àwọn ọmọ skul ṣùgbọ́n ohun tí kọmíṣánná fétò ìròyìn nípínlẹ̀ náà sọ Muhammad Garba ó ní wípé nínú àtẹ̀jáde tó fi síta ó ní skul kọ́ ló ti ṣẹlẹ̀ ó ní animal feed store yẹn ilé oúnjẹ ẹran tí wọ́n kó oúnjẹ ẹran sí wọ́n níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yẹn tó ti ṣẹlẹ̀ ó ní àdójúkọ skul yẹn ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá àdó tó búbúà tán pé àdó kọ́ tán ní gáàsì ni ló ti ṣẹlẹ̀
tó sì ba nǹkan jẹ́. Àwọn èèyàn kú o, báà náà ni wọ́n ti rọ́ àwọn èèyàn kan lọ ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú, dúkìá sì bàjẹ́ tààrà níbẹ̀. Wọ́n níjọba ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ láti, ṣùgbọ́n kinní kan mo fẹ́ á mọ̀, ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ nílẹ̀ Haúsá, mo fẹ́ kẹ́ ẹ wà ní tojú tìyẹ́ táparò ó ríran o. Ẹ máa ṣọ́ra, ẹ ṣọ́ ìrìn yín, ẹ ṣọ́ ọ̀rọ̀ yín, ẹ ṣọ́ ìhùwàsí yín, àní fọjọ́ ọlọ́jọ́ lọ o. Ọlọ́run máa dáàbò ẹ̀bò gbogbo wa o, ṣùgbọ́n ní láti ṣọ́ra gan ni. Nílùú Ìbàdàn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, akẹ́kọ̀ọ́ kan ni ó kú sórí ọmọbìnrin kan bí wọ́n ti jọ ń ṣàǹtíríṣe tí wọ́n ń jẹ̀gbádùn ara wọn, wọ́n bára wọn lò pọ̀ lọ́wọ́ ló sì kú. Wọ́n ní wọ́n ti ń ṣe ó ti lówó bóyá ó fẹ́ tó wákàtí àbí nǹkan kan. N tó wá pa ọkùnrin yìí láàmú, obìnrin náà ń tiẹ̀, ọmọbìnrin náà wọ́n ní òun gan kò tiẹ̀ mọ̀ kan, kò mọ tí ń ṣe mọ́ lásìkò tí wọ́n ó jálẹ̀kùn wọlé, wọ́n ní láti rù lọ sí ilé ìwòsàn. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Ìbàdàn poli tó rọ́mọ Ìbàdàn poli lọ́kùnrin wọ́n ti sọ̀rọ̀, wọ́n lóòótọ́ ni pé akẹ́kọ̀ọ́ àwọn ni, wọ́n akẹ́kọ̀ọ́ àwọn ni, ó ti kú ní tiẹ̀ báyìí o, ó ti gbẹ́mìí mì. Ìròyìn kan náà rèé, alága ẹgbẹ́ òṣèlú APC kan mọ̀ ni ó kú sóòtẹ́ẹ̀lì lẹ́yìn ìgbà níṣe ní ń bì, ó kú sóòtẹ́ẹ̀lì. Ǹjẹ́ kí ni ń pọ̀ lẹ́nu níní tó sì jẹ́ pé wọ́n ti múra lẹ̀ fún ètò ìdìbò. Ìpínlẹ̀ Bauchi leléyìí ti ṣẹlẹ̀ o, wọ́n ní alága ẹgbẹ́ òṣèlú APC kan ó kú sóòtẹ́ẹ̀lì. Ó lágbára, wọ́n ti wọ́ Buhari relé ẹjọ́ o, wọ́n wọ́ Buhari relé ẹjọ́ lórí 1.48 trillion naira. Wọ́n láwọn fẹ́ ṣe refinery, ẹbú fọ́pó wá ńlẹ̀ yìí, etí la fi ń gbọ́, bóbìnrin ti fi etí gbóhùn orò. Wọ́n ní gbogbo 1.48 trillion naira yìí kì í mọ̀ ṣọmọdé owó, ń bọ ẹ dà sí, ń bọ ẹ yí sí, ń bọ ẹ jù sí, bó lẹ ti ṣe, bó ló ti rìn, bó lówó yẹn ṣe rìn, 1.48 trillion naira. Ẹbú fọ́pó tẹ́lẹ̀ ń ṣe ààrí epo lò, ààrí epo gbọ́nbẹ̀ ṣe náà tó ń repo wọlé, bó lẹ ti ń ṣe. Wọ́n ti wọ́ Buhari re ilé ẹjọ́ o pé kó wá ṣàlàyé, torí pé ó sọ pé òun fẹ́ gbógun ti wà bàjẹ́ ni, a sì retí kó gbógun ti, kó ààrí gbógun ti ń gbógun ti ń bẹ̀ báyìí o. Sunday Igboho náà ń lé kiri o àti Nnamdi Kanu pé ìbàjẹ́ tẹ́lẹ̀ fẹ́ gbógun ti dà nígbà tẹ́ ná 1.48 trillion naira lórí ní tí ò yọ. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ yẹn o. Tó kò ní jù bá ń lọ fún tààkò yìí. Ẹ ṣeun tẹ́ ń fìfẹ́ wo ìkànnì wa. Ẹ má gbàgbé láti lọ sí orí ìkànnì wa Yorùbá Gidi News láti wo àwọn àlékún fídíò kan tá a fi síbí níbẹ̀. Kẹ́sì bẹ́ẹ̀ bá ṣe ń wò, ẹ má kàn wá wò lásán, ẹ tẹ subscribe, ẹ subscribe níbẹ̀, ẹ bá ti débẹ̀ ẹ subscribe, ẹ subscribe sójú ibẹ̀ kẹ́ ẹ lè máa láǹfààní àti rí nígbàkigbà tá a bá fi àwọn fídíò tuntun tá a bá fi síta fún yín. Ẹ ṣé fún ìfẹ́ ilé ìtẹ́ni sí wa. Ọlákúnlé Fásùgbà ló kọ mi o. Ìkànnì Yorùbá Gidi tẹlifíṣàn lẹ̀ ń wò. Ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe ń bá wa subscribe síbí, tẹ́ ẹ tún subscribe sí ìkànnì wa tuntun tá a pè ní Yorùbá Gidi News. Yóò yé wa, kò ní yẹlẹ̀. Ó dìgbà kan náà. Ilé ibi wa, kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lépa. Ká má lépa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Okay, now for the daddies and zaddies. Yes, I have taken my time to carefully select heartwarming, sweet designs for our daddies and zaddies. Yes. Which one would you like to go for? This one would
This design will have mommies be staring at you all day like, yeah, that's my man. Daddy, ma, who is your Ashwebi plug? Gone are the days when people go to the market to stress themselves out just to pick Ashwebi. Do you want to change your wardrobe and you don't know how to go about it? Let's handle your fashion need. Let's handle your fabric needs. With us at Ifeoluwa Fashion Empire, all we need is your budget and the color of the day. We do not compromise quality and we give you the best deals you cannot get even in the market. ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ní ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ni pọ̀nkan dé dúró. Farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV. Ìkànnì rẹ ni o. Ó yá subscribe, like ẹ, ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. Máa wò ìṣó. Ọmọ kékeré ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi ó máa lọ, ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi. Mo ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi, Yorùbá TV, Yorùbá Gidi. Ibi tá a lè wò, tá a lè máa ṣà, tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣé o. Sọ Fáṣùgbà mi dé. Lọ́tẹ̀ yìí o, èmi gángan máa gbọ́. Fáṣùgbà mi dé. Ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fáṣùgbà mi dé. Ìyàwó Ọlákúnlé mi Fáṣùgbà. Fáṣùgbà mi dé. Adùn idán la wà lórí rẹ̀ o. Fáṣùgbà mi dé. Ẹ wo educative program tí a mi sọ. Fáṣùgbà mi dé. Àwa ò ní kólókó máa ròkun. Fáṣùgbà mi dé. Àwọn dẹ̀ní kọ́lá náà máa yẹ̀ lọ. Fáṣùgbà mi dé. Àwọn tó bá roko kó máa gbọ́ wa lọ. Tó bá yẹ̀nù kó máa gbọ́ wa lọ. Ẹ̀wọ̀n Lákúnlé mi ọmọ Fáṣùgbà o. Fáṣùgbà mi dé.